àlejò mi lónìí wọ́n ti fìgbà kan rí jẹ́ igbákejì alukoro ìyẹn akọ̀wé ìkéde àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú alábùradà PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n tún jẹ́ alága ìgbìmọ̀ aláṣẹ ìyẹn chairman governing council Ọ̀ṣun State College of Technology Ẹ̀sà Òkè, ọmọọba Dìran Ọdẹ́yẹmí. Ẹ káàárọ̀ sà. Ẹ ṣé olóòtú, èmi náà fi àsìkò yìí kí àwọn olùgbọ́ wa káàkiri ibi tí ó wù kí wọ́n wà pé a kú ìsinmi àdẹ̀kù ọdún iléyá tí ó kọjá, òjò á máa rọ́dún o, àṣeyí ṣàmọ́dún. Àmín. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò òṣèlú láàárọ̀ yìí. Bó o ní ìpínlẹ̀ Ọ̀ṣun? Ìpínlẹ̀ Ọ̀ṣun wà dáadáa, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwọn aáwọ̀ tó wáyé lẹ́yìn ìdìbò ìjọba ìbílẹ̀, ṣé ẹ ti parí gbogbo ọdúnkù ọ̀hún tí wọ́n ń fìbọn ríra wọn bọ́lẹ̀? Ọlọ́run ti bá wa mú wálẹ̀ torí gómìnà wa ti pa láṣẹ pé èèyàn méjì ló máa ń jà. Tẹ́yìn kan bá lóun ò jà, tẹ́yìn kan bá lóun fẹ́ jà, onígbà tẹ́yìn méjì bá jọ yọ ẹ̀ṣẹ́ síra yín kíjà tó ṣẹlẹ̀. Gómìnà ti pa láṣẹ pé gbogbo àwọn tí àwọn aráàlú fi dìbò yàn gẹ́gẹ́ bí alága tí ó jẹ́ ti PDP pé wọn ò gbọ́dọ̀ lọ sí káńsù torí àwọn ti APC tí wọ́n gbà pé àwọn náà ṣì wà ńbẹ̀, àwọn yẹn ló gba káńsù. Kò dẹ̀ sí bí àwọn èèyàn tiwa náà ṣe máa lọ síbẹ̀ tíjà ò ní í ṣẹlẹ̀, so àwọn olúkàlùkù dúró, àwọn wà ní káńsù, àwa dúró síbẹ̀ tiwa. Àwọn alága tí ń jẹ́ alága ilé ni wọ́n wà o. Àwọn alága tó wà ní káńsù jẹ́ alága ìjọba ìbílẹ̀. Kò wá jẹ́ á lè pè wọ́n lálága ìbílẹ̀ because kò sí kankan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Ìfúngan àwọn òṣìṣẹ́ ìjọba tó wà ní káńsù kò sí kankan tó ń lọ bí iṣẹ́ nínú wọn láti gbà yẹn. Ṣùgbọ́n àwọn máa ń lọ sí káńsù gẹ́gẹ́ bí símbọ̀ wípé àgbàbímọ yín lọ́wọ́, àgbàlémọ yín lọ́wọ́. Wọ́n ṣe ń ta lúdò bẹ́ẹ̀ náà ń ta draft ńbẹ̀. Wọ́n á pe ọmọ ẹlẹ́pà, wọ́n á pe ọmọ oníbọ́ọ̀lì, wọ́n jókòó síbẹ̀. Wọ́n á resume láàárọ̀, wọ́n á kúrò bẹ́ẹ̀ rọ̀lẹ́. Wọ́n ń wájà ni ṣùgbọ́n kò ní síjà. Nígbà wá di pé àwọn alága kan bẹ nílé, alága kan bẹ ní ìjọba ìbílẹ̀, àwọn èèyàn ó sì ní nǹkan kan ṣe. Ta ní ń buwọ́lùwé kí àwọn fẹ́ gba local government of origin sìn? Èwo lójúlówó, èwo ni ṣé alága àtìlé là á gbéwèé lọ bá kó buwọ́lù àbá alága abiṣẹ́? Local government wà kò ṣiṣẹ́ lọ́wọ́ tá a wà yìí ní Ọ̀ṣun State. Gbogbo ẹjọ́ dẹ̀ ti wà ní Supreme Court kí ilé ẹjọ́ bá wa wò pé àwọn wo gan ni alága tó tọ́ láti wà ní council. A gbọ́ pé wọ́n ti gbẹ́sẹ̀ lé owó ìjọba ìbílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ lé, ṣùgbọ́n a gbà wípé agbára ìjọba náà nìyẹn, wọ́n lu agbára wọn ni, ṣùgbọ́n Ọlọ́run á bá wa tó gbogbo ẹ̀. Bó lè ṣe wá ń ṣe ìjọba lọ́hùn-ún nígbà tó wò wá, alága ò lè ṣe nǹkan kan, gbogbo ẹ̀ ti polúkú musu. Òun náà là ń sọ yìí, kò sí káńsù lọ́sùn lọ́wọ́ tá a wà ẹ̀, ṣùgbọ́n gómìnà ń ṣèwọ̀nba tó lè ṣe. Irú eléyìí tó ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ Nàìjíríà. Ó ti ṣẹlẹ̀ rí sí ààrẹ wa tó wà lórí àlééfà nísìn, olóyè Bọ́lá Tinubu. Nígbà táwọn náà wà lẹ́kọ̀ọ́ tí president Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ní àwọn ògbàgbọ́n ṣe pín ọ̀rọ̀ local government, wọ́n gbẹ́sẹ̀ lówó wọn, ṣùgbọ́n ìjọba wọn ń lọ kó tó di pé ilé ẹjọ́ dá wọn láre kan tó ní kan sọ gbogbo owó yẹn padà fún wọn. Tí àwọn bá lè ṣe irú ẹ̀ tán dúró, tí Ọ̀ṣun náà kò jẹ́ àjòjì, one man last standing ní Adémọ́lá Adélékè. Ìjọba ń lọ ní pẹrẹu, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe sọ ìjọba local government àdọ́gbọ́n sí, àdọ́gbọ́n ṣe, aráàlú ò àfìyàjẹ aráàlú, ṣùgbọ́n owó local government wọ́n ti gbẹ́sẹ̀ lé. Ṣé ṣe pé ìyáwó ṣe ìjọba àbílẹ̀? Àyà kọ́bọ̀ ṣe ìjọba ní Ọ̀ṣun látijọ́ tí sẹ́nitọ́ Adémọ́lá Adélékè tó ti wà níjọba. Àyà èèpìn ní báyìí níbi kankan. Bẹ́ẹ̀ à ń san gbogbo owó gbèsè tí wọ́n jẹ́ lé, owó half salary tí wọ́n san. Owó àwọn pensioner òun lọ déédéé. Bá a ṣe ń da ọ̀dà bẹ́ẹ̀ là ń ra gbogbo nǹkan tó yẹ ká ṣe, gbogbo nǹkan tó yẹ ká ṣe. Láìpẹ́ yìí gómìnà Adémọ́lá Adélékè, àwọn àti Dr. Dèjì Adélékè ẹ̀gbọ́n wọn àti David Adélékè Davido wọ́n mórí lé ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu. Ogunlọ́gọ̀ àwọn èèyàn ṣe ń wò pé àbẹ̀wò onímọ̀lẹ́bí dé yìí
ṣé gómìnà fẹ́ lọ APC Dr. Deji Adeleke lọ bá bẹ̀bẹ̀ ni àbí ẹ̀ ń taná wẹ́bí kí ààrẹ Tinubu lè tì yín lẹ́yìn ní àsìkò ìbò? Tí a bá wo ìdílé Adeleke dáadáa àwọn pé Ọlọ́run kẹ́ wọn gan-an ni Ọlọ́run kẹ́ wọn ní gbogbo ọ̀nà tó pọ̀. Kí ni a lọ ṣe lọ́dọ̀ ààrẹ? Mò ń bọ̀ lórí ẹ̀. Bàbá wo ká wo ìpilẹ̀ṣẹ̀ wọn, bàbá tó bí wọn sẹ́nítọ̀ ní lọ́ṣùn, ẹ̀gbọ́n ẹ̀ tó kú ó jẹ gómìnà ó jẹ sẹ́nítọ̀, àbúrò nísìn ó ti jẹ sẹ́nítọ̀ náà ṣe gómìnà. Tábà tó wá mú Davido ọmọ wọn, Ọlọ́run kẹ́ débi tó yẹ pé òun náà lágbára láti wọ ọ̀dọ̀ ààrẹ lọ. Tẹ́ bá ṣàkíyèsí eléyìí tẹ́ rí yẹn lẹ́ẹ̀kejì ni o, òun ló kọ́kọ́ lọ bá ààrẹ o. Ọlọ́run jẹ́ ká bímọ rere, Ọlọ́run jẹ́ ká ti léèrè wá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta bọ́n ṣe wà yẹn ó ní nǹkan tí oníkálukú dúró fún lọ́dọ̀ ààrẹ. Davido ó dúró gẹ́gẹ́ bí àmbásádọ̀ ọmọ Nàìjíríà rere tó ń ṣe dáadáa ní gbogbo àgbáyé nípa iṣẹ́ tó yàn láàyò, iṣẹ́ orin. Ọdún ààrẹ dùn sí bá ààrẹ ṣe máa ń wẹ́kọ̀mù àwọn fúbọ́là, àwọn tó ń sáré, bẹ́ẹ̀ náà ló ṣe wẹ́kọ̀mù ẹ̀. Tí Dr. Deji Adeleke gbogbo ara mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ okòwò, tá a bá mú Dangote, tá a mú Ọ̀dẹ́tọ́lá, tá a mú gbogbo àwọn yẹn, Dr. Adeleke náà ò kéré nínú ayé o. Wọn kàn jẹ́ èèyàn kan tó máa ń pariwo ara wọn ni. Ọlọ́run dá wọn dá. Àwọn náà dẹ̀ ní business tí wọ́n ń ṣe tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n jọ business pa wọ́n pọ̀. Tá a bá tún wá wo àbúrò wọn Senator Adémọ́lá Adélékè gẹ́gẹ́ bí gómìnà ní Ọ̀ṣun, òun náà nìkan ṣe kò sí nǹkan tó burú jù tí gómìnà gbogbo àwọn gómìnà ló lọ ń kí ààrẹ. Àwa lè sọ pé torí pé ó ti jẹ́ PDP mi kó sọ pé òun mà rẹ rí, ààrẹ náà ò lè sọ pé torí pé ó jẹ́ PDP mi ò fẹ́ rí ẹ má wá kí mi. Interpretation tó bá wu oníkálukú náà lè yá sí, ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kọ́lọ́run kà wá mọ́ ìdílé dáadáa wípé ọmọ, bàbá, àbúrò wọn lè jókòó níwájú ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ipò wọn fẹ́ lọ APC yẹn o, ẹ tú dànù. Mo tún fi ọwọ́ ẹ̀ gbáyà wípé PDP ni àwa ní Ọ̀ṣun. Gómìnà Adémọ́lá Adélékè kò lọ sí ẹgbẹ́ APC rárá. Ọmọọba Dìran Ọdẹ́yẹmí, èyí ṣe tí wọ́n á ṣe ní ìpàdé mọ̀lẹ́bí tí wọ́n tiẹ̀ wá má gba PDP kankan lọ́wọ́, tí kì í sọ̀rọ̀ Ọ̀ṣun ní ọba lọ ni. Ṣe rí eléyìí tẹ́ ń sọ yìí, mo lè fi fọ́nrán kan hàn yín tó jẹ́ wípé àwọn senators wa àwọn náà ti lọ rí ààrẹ. Àbí a fẹ́ máa nájà lẹ́yìn ẹ̀yìn àgbẹ̀gbẹ́? Kò sí kankan, kò sẹ́nìbọ̀dì tó ń nájà. Àsìkò tí oníkálukú ń lọ ló yàtọ̀. Àwọn senators wa ti lọ, àwọn rẹ́ẹ̀pù wa ti lọ, gómìnà wa ti lọ. Kò sí kan tó burú jù gbogbo àwọn pípù yìí tán bá sọ pé wọ́n lọ kí ààrẹ. Àwa èèyàn àtàwa olóṣèlú àti àwọn oníròyìn là ń yà sí pátánì ọ̀rọ̀ tó wù wá. Kí ni ẹ sọ pé àwọn lọ ṣe lọ́hùn? Kí ni àbọ̀ ìpàdé wọn ọ̀hún? Tó wọ́n bá fẹ́ jẹ́ kí gbogbo aráàlú mọ àbọ̀ ìpàdé wọn, wọ́n á ti ṣe press conference pé nǹkan tá a bá ààrẹ sọ rèé. Àbí ó di dandan tó yẹ pé téèyàn bá ti wọlé tó bá ti bá ààrẹ sọ̀rọ̀ ó di dandan kó jáde kó sọ pé nǹkan tá a jọ sọ rèé o. Ṣé bí ẹ̀yin àgbà ẹgbẹ́ wa ni? Àgbà ẹgbẹ́? Àwa mọ̀ kó lọ kí ààrẹ gẹ́gẹ́ bí gómìnà. Kò lè sí nǹkan tó burú bẹ́ẹ̀ as a governor kó lọ bí kí ààrẹ orílẹ̀-èdè. Ó kù bí ìgbà tó bá dọdún tí ń bọ̀ báyìí, ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ dìbò yan gómìnà tuntun. Lágbára Ọlọ́run. Gbogbo bí nǹkan ṣe ń lọ báyìí, ṣé kò ń ṣe pé ẹ̀rù ń ba PDP? Pàápàá àwọn à ń bọ̀ SRJ, Oyètọ́lá, tí wọ́n mọ jẹ́ bí ìdúnkokò mọ́ gómìnà Adémọ́lá Adélékè táwọn náà fi ń ná gbàrà náà gbòòrò báyìí. Ní ẹgbẹ́ PDP mo tún sọ pé àwa ò ní olùdíje lẹ́yìn ẹni tí a ti gbélẹ̀ tó dẹ̀ ń ṣe ribiribi tó ń ṣe dáadáa, Senator Adémọ́lá Adélékè. Kò sí olùdíje kankan. So candidate lẹ fẹ́ ní? Òun ni candidate wa. A ti sọ ni, àṣẹ̀ṣẹ̀ sọ pé àṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ. A ti sọ, gbogbo local government ti sọ, gbogbo wọ́ọ̀dù ti sọ, ẹgbẹ́ ti sọ. Òrìṣò candidate wa. Àwọn tó bá wá fẹ́ díje ńkọ́? Ṣé kìí ṣe pé torí ẹ̀ ni SRJ gbogbo wọn fi ń yọ kó ní? Kò sẹ́nì kankan tó fẹ́ díje. Ẹni tó bá fẹ́ díje á jáde wípé òun fẹ́ díje. Gbogbo àwọn táwọn gan fojú sí pé wọ́n lè fẹ́ díje gbọ́n ló sọ wípé ẹ jẹ́ kí Adémọ́lá Adélékè kó máa ṣe lọ. So nínú ẹgbẹ́ wa kò sí olùdíje kankan.
ṣe rí ẹ wá bá wa gbà ládùúrà nínú ẹgbẹ́ APC kí ìmọ̀ wọn kó ṣèkan kán gbé yẹn kan oṣù jáde kó wà kó ju Démọ́lá Adélékè. ṣe rí ṣé wọ́n láwọn olólùdíje èmi ní gbogbo àwọn olùdíje tẹ́ ń dárúkọ wọn ò tó kàn. Oyètọ́lá ló wà ńbẹ̀ nígbà tí Adémọ́lá Adélékè Oyètọ́lá òun ti kọ́kọ́ lẹ́yìn náà jáde 1-1 lẹ́sìjọ́ ń gbá báyìí. Chẹ́rítà kọ́ èyí lè tẹ́ fẹ́ sọ yẹn jẹ́ ká tún padà sẹ́yìn ilé ẹjọ́ náà ti gbà o kò ṣe rí pápá o ilé ẹjọ́ náà ti gbà kò ṣe rí pápá. Mínísítà ni ẹ fẹ́ jọ fà báyìí. bẹ́ẹ̀ ni àwọn àǹbọ̀ náà múra lẹ́ o. nígbà tí kò wà ní gọ́fúnà tájọ ń jí tájọ ń sùn ní state ó lùsì election ó wá di ẹni èrò Àbújá tó kàn wá sí state ní ẹ̀ẹ̀kan lóṣù mẹ́ta làwa sọ yìí pé náwa gbélé làwa ní pé àwọn ló láàrẹ o. ẹ já fi gbogbo yẹn lẹ̀ fọlọ́run. àwọn àǹbọ̀ ńkọ́. àǹbọ̀ kí ni àǹbọ̀ kí ni Oyètọ́lá. SRJ apá ọ̀tún apá òsì ni SRJ òun náà dá dúró láàárọ̀ ìbá ti ka oríṣiríṣi SRJ náà ti sọ fún wọn wípé kí ló burú nu kí gómìnà Ọ̀ṣun kó lọ kí ààrẹ wa tẹ wá yọṣù tètè sí ààrẹ wípé ó ṣe gbàlejò Démọ́lá Adélékè torí ó ti dìbínú àwọn kan o wípé báwo làárẹ̀ ṣe máa gbà kí Démọ́lá wá kí òun ṣé ọ̀tá là ń ṣe ni àbí ìjọba là ń ṣe ó ṣe dìbínú yín tẹ́ bá láyà tẹ́ mọ̀ pé fẹ́ díje pé gómìnà lọ bá ààrẹ ìyẹn ò di kankan ẹ̀yin ní kẹ́ gbára aráàlú ló máa dìbò ìṣe ààrẹ ló ń bọ̀ wá bá yín dìbò ní Ọ̀ṣun ṣùgbọ́n nǹkan tán gbẹ́kẹ̀lé tán rò pé ó ṣeé ṣe ni pé bóyá kọ́ra ààrẹ tiẹ̀ sọ wípé gbogbo àwọn federal agencies tó máa conduct election o INEC ni o ọlọ́pàá ni o NYSC ni o gbogbo yín ẹ ti ẹ̀kọ́ result yẹn kẹbi sọ pé Ọ̀ṣun ẹgbẹ́ fún APC. Ọmọbàdàn Ọdẹ́yẹmí kí ni ń bẹ láàrin PDP àti ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá torí gbà tí Àtíkù wá ń jò ní ọ̀dọ̀ Arẹ́gbẹ́ ni wọ́n kọ́kọ́ mórí lé bẹ́ẹ̀ sì rèé Arẹ́gbẹ́ ò sí lẹ́gbẹ́ yín wọn ò sí lé APC ṣé ẹ fẹ́ jọ ṣàjọṣepọ̀ ni àbí Àtíkù nìkan ni wọ́n bá ṣe. nínú òṣèlú the more you look the less you see. ok a fẹ́ rí báyìí. 2+2 nínú ìṣirò 4 ló jẹ́ nínú òṣèlú lè jẹ́ 10. gbogbo ilé ìtẹ́ ń rí yẹn a ṣe ń pa a ṣe ń gbé a ṣe ń bò a ṣe ń rìn ni. nígbà tí ọ̀rọ̀ election bá délẹ̀ àmọ́ ibi tó ní kálukú wà ibi tó bá wo Àtíkù ló lè fẹsẹ̀ ara rìn lọ ó fẹ́ di ààrẹ tó bá dẹ̀ fẹ́ di ààrẹ tó bá lọ lé Arẹ́gbẹ́ tó bá kúrò ńbẹ̀ kó lọ lé ẹni tí ò rẹ́gbẹ́ tó bá kúrò ńbẹ̀ kó lọ lé ibòmíì ó ń wá èrò sí ìjọ tiẹ̀ torí pé ó fẹ́ ṣe ààrẹ ni a lè sọ pé ó ṣe lọ́ọ̀bì kan kò ṣe lọ́ọ̀bì kan ibi tó bá gbá kàràdé nígbà tó bá yàbẹ̀ náà ló máa jó dé ipò ó lọ sí ọ̀dọ̀ Arẹ́gbẹ́ ó lọ síbì kan o òṣèlú náà ní gbogbo ẹ̀ àsìkò òṣèlú dẹ̀ rí àsìkò òṣèlú ó yàtọ̀ sí àsìkò gbàtà bá fẹ́ dìbò. níbi tí nǹkan dé ẹ jẹ́ kí n wá sí ẹkùn ìdìbò yín ó jọ pé àárín ẹ̀yin àti ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́ àárín yín ògún. bẹ́ẹ̀ ni ṣé torí Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ni kí ni ó ń bẹ láàrin ẹ̀yin àti Pẹ̀lúmi gan-an tẹ̀fi lọ bá tẹ̀yin àti Wọlé Ọ̀kẹ́ fi ń jà. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀nàrẹ́bù Wọlé Ọ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún tó wà ní House of Rep lélẹ̀ ẹ̀karùn-ún ọmọ tí wọ́n bí nígbà tí Wọlé Ọ̀kẹ́ kọ́kọ́ jáde nǹkan ti dàgbà ó ti ń dìbò kọ́tà wa sọ ni pé kò ń ṣòun nìkan local government mi ló ti wá láti Ìbòkun local government méjì ni ó lẹ́tọ̀ọ́ láti gbé èèyàn lẹ̀ fún rep àwa wá ń sọ lọ́dọ̀ tiwa wípé ẹ ṣé o márùn-ún ó tó ọmọlúwàbí kí ló dé kò ṣòun nìkan ló wà láyé 5 times ọdún 4 lẹ́ẹ̀márùn-ún ó jẹ́ mélòó 4 times 5. àwọn tó gbọ́n ló fi ẹnu ara ló pè mí ló ní bọ̀dá eléyìí tí mo ṣe ní rẹ́pù yóò tó o àwọn tí yóò tó mi àwọn tó yóò ṣe wọn ni wọ́n ti di gọ́vnà táwọn jọ lọ rẹ́pù rí wọ́n ti di sẹ́nétọ̀ táwọn jọ lọ rẹ́pù rí òun ò lọ mọ́ ẹ̀wẹ́ lòmíì a dẹ̀ pé àwọn orí adé local government ẹ ṣé o tẹ fún wa láàyè lẹ́ẹ̀márùn-ún nísìnyí ọmọ wa lòun ò lọ mọ́ o ẹ fún wa ní ọmọ oyè ká tẹ̀lé orí adé dẹ̀ sọ wípé Pẹ̀lúmi làwọn gbélẹ̀ a dẹ̀ gbà tọwọ́ tẹsẹ̀ tí Wọlé Ọ̀kẹ́ gan fọwọ́ sí tó pè mí wípé bọ̀dá ẹ jẹ́ ká fi àyè gba ọmọ yìí torí ńgbà tó fẹ́ lọ lọ́dún 4 sẹ́yìn
àwa la pè jókòó pé jẹ́ kí Wọlé lo ẹ̀kan sí torí ó ṣeé ṣe kó rí spíkà ṣe tí PDP bá wọlé nígbà táwa ti gbà tán bóyá kàn jókòó àbáwọn kan tún lọ báyìí pé kí ni wàá máa ṣe lọ́dún mẹ́rin tó o bá lọ rẹ́ẹ̀pù mọ́ tó wàá lọ ẹ̀kan sí ẹ̀hún kó lóṣèlú alẹ̀ máa ń láìkẹ́ ẹ̀tàn ẹlòmíì báyìí ilé ẹ̀ ló máa wà náà ni wọ́n rí lórí àga gómìnà àwọn rí ẹ lórí àga ìwọ ló máa ṣe kẹfà ó yá tún jáde òun náà ò wá láyà kò lẹ́mìí láti pè wá padà mọ́ wípé nǹkan tí mo sọ ń jọ sí mi ìmọ̀ tó sọ bẹ́ẹ̀ mọ́ o mo tún fẹ́ lọ ẹlẹ́ẹ̀kẹfà kò ṣeé sọ fún ibi tẹ́ ara ti ń rí i pé ó ń gbọ́wọ́ ó ń gbẹ́sẹ̀ lànà tí wọ́n sọ arákùnrin ṣé kìí ṣe pé ó fẹ́ jáde òun ò jáde ṣùgbọ́n àwọn kan sọ pé kó jáde tó bá máa jáde tó bá dẹ̀ ní jáde jókòó sílé ẹ nígbà tó wojú ilẹ̀ tó mọ̀ pé òun ò lè jáde mọ́ fúnra rẹ̀ ló kó igbá àtàgbọ́n ẹ̀ tó lóun lọ sí APC òun á lọ ṣe kẹfà ńbẹ̀ bóyá ńgbà tó ti ṣe 5 ní PDP bóyá látúrí 5 mi ṣe ní APC àjọ máa wò. ṣẹ́rù wá báyìí pé bó bá lọ APC tó gbéná wojú Pẹ̀lúmi tẹ́ bá fa Pẹ̀lúmi kalẹ̀ ẹni tó ti lọ́dún 4 tó bá sá Pẹ̀lúmi ń káfà ṣé kò ní jẹ́ ìdójútì fún ẹ̀yin gan-an fúnra yín. èèyàn ló ń bẹ lẹ́yìn òrò tó rò fi ń dùn bí Wọlé Ọ̀kẹ́ ṣe wà yẹn pẹ̀lú gbogbo agbára tó ní ìbùkún oṣù lónìí. ṣùgbọ́n lérò tiẹ̀ lẹ́yìn. àwọn èrò ẹ̀ náà rèé gbogbo àwọn èrò ẹ̀ náà ara èrò ẹ̀ ní míì àwọn èrò ẹ̀ náà la sọ wípé ó tó gẹ́ òun gan dẹ̀ sọ fún wa òun ló fẹnu ara ẹ̀ pè wá pé òun ò lọ mọ́ àfun ní ọ̀nà wípé ẹni tó bá lọ mọ́ fa ẹni tí ò fẹ́ kó tún lọ fà sílẹ̀ ó dẹ̀ fa Pẹ̀lúmi sílẹ̀ kí la tún wá ń wí ṣùgbọ́n olóṣèlú ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń tàn wá àwọn èèyàn ń tàn ni ó dẹ̀ dùn mí fún wípé ó gbà káwọn èèyàn tàn. ẹ sọ̀rọ̀ kan pa Honourable Wọlé Ọ̀kẹ́ ní July 2, 2021 nígbà tí Jábọ̀ ń fún wọn ní àmì ẹ̀yẹ ńgbà náà ẹ ní Friday yín nípínlẹ̀ Ọ̀ṣun ni. bẹ́ẹ̀ni. ẹ ló kàwé. bẹ́ẹ̀ni. ó tutù. bẹ́ẹ̀ni. ó nífẹ̀ẹ́ èèyàn. bẹ́ẹ̀ni. kódà àtọmọdé àtàgbà ló ń bọ̀wọ̀ fún un. bẹ́ẹ̀ni. tó náà sì ń bọ̀wọ̀ fún ọ lọ́ṣun. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ sì rèé ẹ ló ń gba àyàn ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. ẹlẹ́yinjú àánú ni. bẹ́ẹ̀ni. láì fi tẹ̀yà ẹ̀sìn gbogbo rẹ̀ ṣe gbogbo ọ̀rọ̀ ilẹ̀ sọ́npọ̀ Honourable Wọlé Ọ̀kẹ́. bó ṣe rí nìyẹn kò change. táwọn aráàlú bá wá lọ wo gbogbo ọ̀rọ̀ yìí tí wọ́n á lọ fi dìbò fún kọ́. lóògùn táràlú máa wò náà ni pé ṣóun nìkan ló wà bẹ́ẹ̀ ni ó ti ṣe àti rí gbogbo nǹkan tó lè ṣe. ojú tuntun Pẹ̀lúmi o. tí èèyàn bá wà níbì kan ní 20 years local government méjì ló yẹ kó nominate o. Okay. tí local government kan bá ṣe for 20 years. ṣé kẹta sọ fáwọn local government ni pé ẹ̀ tí ẹ̀ lọ́mọ gidi tó lè ṣe náà ni. àwọn local government ní ètò sọ pé àwa náà lọ́mọ tó lè ṣe àwa tá a tún wà lóbòkun bí tó ti wà àwa náà ti gbà wípé ẹ ṣe fún wa tó. a sọ pé kò dáa o gbogbo ilé ìta sọ yìí mi ò yí ọ̀rọ̀ mi padà nípa Wọlé Ọ̀kẹ́ mi ò yí ọ̀rọ̀ mi padà ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ni pé ó máa dé stage kan nílé ayé tó jẹ́ pé wàá fi ilẹ̀ fẹ́ lòmíì náà. òṣèlú gbọ́dọ̀ ṣe wípé èmi nìkan àfẹ́mí lọ́ba àbọ́kọ́ ṣe tó fi tẹ̀. amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì wọ́n wà nílé yín jọ Jímọ̀ ọjọ́ Jímọ̀ náà lẹ borí ayélujára tẹ ní ìròyìn ayọ̀ láàrin ẹ̀sà òkè. bẹ́ẹ̀ni. PDP ó jáwé olúborí yóò lé wọn dànù yóò rẹ́yìn wọn. bẹ́ẹ̀ni. àṣì nọ́mbà mú Olúwa ń bẹ Pẹ̀lúmi àti ń Gbèsè Ayọ̀ bẹ́ẹ̀ ti kọ́ náà mo ṣe ń bá yín káwọn àṣì nọ́mbà mú Olúwa ń bẹ Pẹ̀lúmi àti ń Gbèsè Ayọ̀. bẹ́ẹ̀ni. kí ni ó ń bẹ lọ́kàn yín pẹ̀lú èsì ayọ̀ yìí ẹ̀yin kọ́ ni INEC o àti pé èló ń Pẹ̀lúmi fún yín gan-an tí ó fi jẹ́ Pẹ̀lúmi èsì ayọ̀ ojú tuntun ni amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀dá tí Ọlọ́run dá mi wípé mi ò ní ọ̀kánjúwà mo dẹ̀ máa mọ̀ wọn ara mi ò dẹ̀ ní ṣe kọjá ara mi. Olúwa wà Pẹ̀lúmi lórúkọ ẹ̀ àti ń Gbèsè Ayọ̀ jẹ́ Gbèsè lórúkọ ẹ̀ ó yé yín ju báyẹn lọ òṣèlú náà la fi ń ṣe. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo ní àlèjà ló ń jẹ́ wọn bí mi ń lẹ̀ yìí ọdún ojúlé bàbá ẹni ìgbèjà ẹni tí èèyàn bá fẹ́ ṣe òṣèlú àìtẹ́yìnká rẹ̀ á sọ pé fọwọ́ bò. Pẹ̀lúmi tó bá fẹ́ bẹ̀rẹ̀ campaign ẹ̀kúnlé Wọlé Ọ̀kẹ́ ìlú ẹ̀ gangan ni kò ti bẹ̀rẹ̀ ibẹ̀ ni kò gbà wọ́n bòkun
lọ síbẹ̀ kó jẹ́ kán mọ̀ wípé ó ìṣọ̀tá Ẹ̀sà Òkè-Odò ṣe ẹ̀ta Wọlé Ọ̀kẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ràn àti àjọṣe tó wà láàrin yín, òun gan fọwọ́ lé ẹ lórí pé kó o jáde. Ìgbà tó ní kó o má jáde mọ́ ló wá mọ̀ wípé ó wá ń fi yé wọn wípé ọmọ wọn náà ni ẹ o, wàá ṣe dáadáa. Kó tó dijọ́ yẹn jẹ́ kí gbogbo ìlú mọ̀ pé ó ń bọ̀. Kọ́tà à ń gbọ́ lẹ́yìn ni pé kò lè wọ Ẹ̀sà Òkè, tó bá débẹ̀ kò lè rí èèyàn kan tó máa jáde sí. Ṣùgbọ́n òṣèlú ò rí bẹ́ẹ̀. Gbogbo Ẹ̀sà Òkè ló jáde sí Pẹ̀lúmi Ọlájẹngbèsì. gbogbo Ẹ̀sà Òkè ló jáde. Ó lọ sí palace, ó lọ bá àwọn ọba àti ìjòyè, wọ́n dúró dé síbẹ̀ ni tó forí gbàdúrà ńbẹ̀. Ó kúrò ńbẹ̀, gbogbo àwọn ọmọ ẹgbẹ́ PDP ló bá sọ̀rọ̀. Ó kúrò ńbẹ̀, ó bá gbogbo àwọn aráàlú sọ̀rọ̀. Mo fọ́nrán ẹ̀ wà lórí afẹ́rẹ́ lórí ayélujára. Òun ni mo ṣe gbé síbẹ̀. Nígbà tó ṣe tán l'Ẹ̀sà Òkè ló wá pé ọ̀gá ẹ ṣe dáadáa o, bẹ́ẹ̀ ṣe ní iṣẹ́ bẹ́ẹ̀ ni mo ti kó tó dé gan ìròyìn ti kan èmi gan. Mo fi wá gbé sórí pé Olúwa ti bá wa ṣe o, àti Olúwa wà pẹ̀lú wa, a dẹ̀ ti gbé sí ayọ̀ wípé Ẹ̀sà Òkè ibẹ̀ la gbà wọlé. Mo lè fi gbogbo fọ́nrán ẹ̀ sí àwọn ẹni bá máa parọ́ lá ní ẹlẹ́rìí wà lọ́rùn. Ìgbẹ́lẹ́rìí orí fọ́nrán kó wo àwọn èrò tó jáde, àwọn ọlọ́kadà tó tẹ̀lé, àwọn ìlú tó fi jó àti ìlú tó fi pàdé ẹ̀. Ó jẹ́ ká gbà wípé ẹgbẹ́ PDP digbí la wà, àmọ́ bóyá èèyàn kan lọ APC àbí ò lọ. Nígbà tí ìbò bá dé, àwọn aráàlú á fi ìbò sọ̀rọ̀. ṣé Pẹ̀lúmi nìkan ni olùdíje tẹ́ ẹ ní ni ṣáwọn mi ò bọ́ ta mọ́ láti díje? Àwọn tí wọ́n láwọn fẹ́ jáde àti ìgbúrò wọn ò nìkan láṣìírí. onìkan ló ṣe Gbogbo àwọn Ẹ̀sà, gbogbo àwọn orí adé local government òun ni wọ́n gbélé wa lọ́wọ́ pé Pẹ̀lúmi làwọn rí ká gbà lóbòkun, táwa náà dẹ̀ fọwọ́ mu. Àwa tí ìmọ̀ o, àyè wà o, gẹ́gẹ́ bí ẹgbẹ́ ẹni tó bá fẹ́ jáde náà jáde. Nígbà tí wọ́n bá jáde, à ń pe kinní kan ní primary, ìyẹn ni ètò kò mẹ́sẹ̀ ó yọ. À á ṣe fún wọn nú ẹgbẹ́. Ṣùgbọ́n bóyá gbogbo bí Pẹ̀lúmi ṣe ń jáde, ẹ̀rù ń bà wọ́n, wọn ò lè jáde mọ́. Ẹlòmíràn gbórí jáde, ẹlòmíràn ló wá jáde, á tún kárí wọlé pé òun ò ṣe mọ́. So a sì ń retí, ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí o, Pẹ̀lúmi nìkan la rí. ṣé kìí ṣe pé ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn sole candidate ilẹ̀ ṣe délẹ̀, gómìnà sole candidate, rẹ́ẹ̀fù náà látún rí bíi pé gbogbo yìí ti gbẹ́yẹ̀ ọ̀kan dání yìí. Tí ó bá jẹ́ pé ọ̀nà tá a lè gbà wọlé nìyẹn, àṣẹ bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹgbẹ́ kò sígbà tá à ní ṣe primary o. Ẹ má ṣì mí gbọ́. ṣé ti gómìnà náà lè ṣe primary? Tí ẹlòmíì bá jẹ́ ìfọ́nà fẹ́ ṣe gómìnà, à ṣe primary. bí ò bá séèyàn kankan tó fẹ́ jáde. Bí ò bá séèyàn kankan nìkan ni consensus. Ó wà ní òfin ẹgbẹ́ wa. Kéèyàn kan bá sọ pé. béèyàn bá wá bọ́ta nígbà gbogbo yín ti wá tò sẹ́yìn gómìnà tí kálukú ti gba tiẹ̀ nǹkan. Òun náà ti gbọ́ rìsọ́ọ̀tì rẹ̀ náà nìyẹn. Ẹlòmíì máa ń láyà rú ẹ pé gbogbo yín ìbá lọ báyìí èmi fẹ́ jáde o. Bó ṣe wà ní gbogbo ẹgbẹ́ nìyẹn. ṣe pé ní báyìí tẹ́ wá ti sọ Honorable Olúwọlé Ọ̀kẹ́ sí APC tí Pẹ̀lúmi sì ti wà pẹ̀lú PDP, bí wọ́n bá gbéná wojú ara wọn, ẹgbẹ́ wọn wò ṣe ẹ ti wò ó. Ẹ jẹ́ ká fi ìyẹn lẹ̀ di ìgbà tí election bá dé. ká tún filẹ̀. Filẹ̀. àjọ kan bọ́ta láìpẹ́ yìí GSI wọ́n bẹ̀rẹ̀ wọ́n láwọn ṣe survey káàkiri ẹkùn ìdìbò tí ń bẹ lọ́sùn, àwọn kó àwọn èèyàn jọ 5,000, ìgbà táwọn wo gbogbo àwọn èèyàn tí wọ́n kó gbogbo ẹ̀ ó jẹ́ 45,000. nígbà wọ́n yẹ̀ wọ́n wò ìgbà táwọn wo èsì ìbò Adémọ́lá Adélékè, àwọn rí i pé ó ní bí 60%. àwọn wo gómìnà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fún un náà ní percentage tiẹ̀ pé àwọn yòókù wà ń pín 40%. kí ló lè gbé fún àjọ òun tí wọ́n fi ń sọ̀rọ̀ tó dùn tó bẹ́ẹ̀ tí wọ́n wá ní pé gbogbo Ọ̀ṣun o 60% àwọn èèyàn ni ó tún dìbò yan Adélékè lẹ́ẹ̀kejì. Àjọ tẹ́ ń wí yìí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ni mò ń gbọ́. Mi ò mọ àjọ yìí. owó ìròyìn gbé. Mi ò kà ń pa gbogbo àbẹ́kàn fi ń dùn yín nú ni. Òṣèlú ẹsẹ̀ kùkú làwa ṣe, orí àwọn èèyàn là ń bá sọ̀rọ̀, àwọn èèyàn là ń ṣòṣèlú lé lórí. Pé àjọ kan wà àwọn kankan yẹn kò kàn wà torí gbà míì ó lè jẹ́ ìtànjẹ o. Ìgbà míì wo àṣe survey àṣegbá yẹn ó lè má jẹ́ reality on ground. Olóṣèlú tó bá dẹ̀ dára ẹ̀ lójú. ẹ̀yin gan mọ̀ pé 60% ń ti pọ̀ jù. Ó kéré ní 60% báwo tó bá ní 60% náà fún wa wọ́n ṣìkà ni. Lọ́wọ́ tá a wà ní Ọ̀ṣun tó bá fún wa ní 80% kò burú jù. Kí ni ìjọba àná ṣe tá a ti ṣe kọjá abẹ láàrin ọdún méjì. Half salary náà láwọn ń san ìjọba afúsá náà ń pè wọ́n.
lẹ́yìn ìgbà táwa ń san full salary tá a san ẹ̀kúnwó tíjọba san a tún san gbèsè half salary tán jẹ a tún san. kí ló kù kí ló yẹ kí ìjọba ṣe tá a ṣe. ẹ lọ sọ́ṣogbo ẹlòmíràn ní dálé bàbá ẹ̀mọ̀ wọn tó bá pẹ́ tó ti débẹ̀ ní gbogbo àwọn ọ̀nà tá a ti tú dà tá a ti tú ṣe. ẹ lọ sí Ilé-Ifẹ̀ kẹ́ lọ wo gbogbo nǹkan tá a ṣe bẹ́ẹ̀. ẹ lọ sí Iléṣà kẹ́ lọ wo nǹkan tá a ṣe bẹ́ẹ̀. ẹ lọ sọ́ṣogbo kẹ́ wo nǹkan tá a ṣe bẹ́ẹ̀. ìròyìn ò tá fojú bà ní o. ẹja lọ báyìí tẹ́ bá wo ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti pé ọdún mẹ́fà níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ọdún mẹ́fà tẹ́ bá fún ààrẹ ní máàkì tiẹ̀ báyìí kí lẹ̀yin lè fún ààrẹ gẹ́gẹ́ bí olóṣèlú ẹ̀yin náà ti wà l'Ábùjá dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà àgbà ẹgbẹ́ olóṣèlú nìyí. ẹ jẹ́ kàn lo ọdún mẹ́ta wọn tán ká tó lè sọ pé àwọ̀dù mark ṣe lọ́dún méjì yìí àwọn náà fẹnu ara wọn sọ pé rìfọ́ọ̀mù làwọn sì ń ṣe pé lẹ́yìn ọdún méjì la bẹ̀ sí máa rí ipa ìjọba wọn torí tá a bá ní ká wo ipa ní ìsìn kò sí ipa kankan ipa wo la ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé ipa ká bẹ̀rẹ̀ lórí ọdún tá a tiẹ̀ ṣe kọjá yìí èèyàn mélòó ló rówó ra adìyẹ gan débi tí ò ra àgbò tó ń pa fún léyà ká bẹ̀rẹ̀ láti bẹ̀ àbí ààbò ẹ̀mí àti dúkìá la fẹ́ sọ lórí àwọn Boko Haram àbáwọn terrorist àbí ìdigunjalè kò síbi tá a fẹ́ gbé wọn ó bẹ́tà ká má tí ì wọ́n nísìn ẹ jẹ́ ká gbà pé ayọ̀ owó lórí owó epo ọmọ Nàìjíríà òró jẹjẹ ó jẹ wọ́n sókè o gbogbo ẹgbẹ́rún sókè o ẹ jẹ́ ká fi gbogbo ìyẹn lẹ̀ pé a fi ọdún méjì jìyà wọ́n ti sọ pé lẹ́yìn ọdún méjì eléyìí ìgbádùn ló kù ẹ jẹ́ ká máa gbádùn náà kásẹ̀ tó wá fún wọn máàkì torí lọ́wọ́ tá a wà yìí tàbá ní ká fúnra wa ní máàkì kò ní dáa rárá. ṣùgbọ́n bẹ́yìn ò ṣe fún máàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà tó fi mọ́ àwọn àgbààgbà APC náà ni wọ́n ti ní pé ààrẹ ó nìkan làwọn ó fà kalẹ̀ ní 2027 kò sẹ́ni tí ó bá náà. gómìnà ìpínlẹ̀ Delta Sheriff ó ti mórílé PDP ó ti mórílé APC igbákejì rẹ̀ ó mórílé APC kódà Okowa tó jẹ́ igbákejì olùdíje fún ipò ààrẹ yín ní ìdìbò tó lọ òun gan rí ní tààrẹ ṣe pé iṣẹ́ ni arákùnrin yìí ṣe kalẹ̀ òun náà mórílé APC pé àwọn jọ wà ní àwọn gómìnà yín bí gbogbo wọn ṣe ń lọ lọ́kọ̀ọ̀kan ìjèjìrè sínú APC ṣáwàá sọ pé wọn rí nǹkan kan kó tó di pé wọ́n ń lọ ọ̀dọ̀ aṣíwájú ni. ṣe rí ìtànjẹ́pà ní òṣèlú ó pọ̀ gan-an ní àwọn olóṣèlú míì wọ́n dẹ̀ máa ń purọ́ tàn ara wọn jẹ. nígbà tí Jonathan wà 36 states la ní. bẹ́ẹ̀ni. 26 governors ló tẹ̀lé Jonathan. wọ́n ṣe ń sọ yìí nígbà tí Jonathan bẹ́ẹ̀ náà ṣe ń sọ nígbà yẹn pé ìwọ la rí ìwọ máa ṣe lọ máa jó lọ mò ń wẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ sí Jonathan ó lose election ni. ṣẹ́rí ilé ìdáhùn yìí nìsín pé wọ́n tọkọ́ṣọ́ ọ̀nà kìíní tí màá fẹ́ ká kọ́kọ́ gbà wò ni pé ó show integrity ó show lack of discipline àwọn èèyàn tó ń ṣe yẹn wípé ajílẹ̀ ní APC ní PDP àtọkọ́ṣọ́ sínú PDP ó show wípé democracy wa ò tiẹ̀ ní nǹkan tá a lè sọ pé nǹkan tá a dúró fún rìn ó show pé àwọn olóṣèlú wa ìmọ̀tara ẹni nìkan náà fi ń lọ kì í ṣe gbogbo àwọn tẹ́ ẹ náà ń lọ yìí ẹlòmíín wò pé kó má díjọ́ tí n bá fẹ́ sọ pé mo fẹ́ ṣe second term kó má dígbà yẹn náà máa kọ́ ọlọ́pàá dé tá láwọn olùdìbò gbọdọ̀ jáde tí wọ́n á kọ́ gbogbo ẹ̀ l'Ábùjá ẹ jẹ́ kí n darapọ̀ mọ́ wọn if you can't beat them you join them ẹlòmíín lẹ́yìn ibi tó kówó òòlù jẹ dé tó mọ̀ pé EFCC wà ń ta ìjọba àpapọ̀ nìkan ló lágbára lórí EFCC tí bá ti dára wọn ẹ fọmọ rẹ̀ bọ rẹ̀ wọ́n á gbà mí mo ṣe rí ẹlòmíín join wọn ẹlòmíín kùkùkù ló ń gbọ́ tó gbà wípé àwọn kan join akẹ́kẹ́ mi náà join ṣùgbọ́n ṣe rí election tá a fẹ́ ṣe ní 2027 ó máa yà yín lẹ́nu pé kò ń ṣe election wípé gómìnà kan ó kó òun PDP ó lọ sí APC á di election tó kan gbogbo aráàlú wọn ìsọ fáráàlú pé bí ń pa yín oníkálùkù ló mọ ibi tẹ́bí ti ń pa ó kálùkù ló mọ bàtà ibi tí bàtà ti ta lẹ́sẹ̀ ṣé gómìnà tó jẹun kánú tí ò ráráàlú tó ń fọn sàìrìn kiri tó jẹ́ pé ọmọ ẹ̀ ò sí Nàìjíríà ìyàwó ẹ̀ ò sí Nàìjíríà tó ń bá wá òun ò tiẹ̀ mọ̀ bóyá anybody jẹun lórí bí ó pa wọ́n ṣé ìyẹn ló máa sọ fún àwọn tí wọ́n wà ní bẹ̀rẹ̀
àbáwọn tó wà ní Mushin àbáwọn tó wà ní Ìlọrin wípé ẹ wá o ibi ìníkẹ́ ìdìbò fún ibi ìníkẹ́ tẹ̀ka sí ìbò aráàlú àti ti pírẹsidẹ́ǹtì òun la máa dì ní 2027 kì í ṣe ìbò wípé gómìnà mẹ́wàá wọn kò nu PDP wọn lọ sí APC ìbò yẹn kọ́ la máa di o a má kúrò tara wa o ẹni tó bá wo oníkálukú wọn kàn ń ṣó ara wọn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀ eléyìí tó lọ last season nígbà tó máa lọ tó ní gbogbo àwọn kọmíṣánná kan tẹ̀lé òun gbogbo àwọn house of assembly kó tẹ̀lé òun àwọn tó ní integrity tán lóye tán lọ́gbọ́n tán lórúkọ wọn làwọn ò lọ kọmíṣánná fi ìwé fi bò lẹ́ẹ̀ pé tó bá máa lọ tí ẹ máa lọ èmi ò lọ house of assembly 15 ni ò tẹ̀lé ní 26 ṣerú gómìnà yẹn la máa sọ pé tó bá dijọ́ election o a kó gbogbo òlú ìbí rẹ̀ dìbò sí gbogbo òlú náà lè dìbò síbẹ̀ ó yàtọ̀ síra wọn o pé èèyàn ń lọ máa jó lọ bò ń wẹ̀ yẹn ni bá di 2011 kan ayé padà. títí di Ṣẹ́gun Ṣówùmí gan lọ sọ́dọ̀ ààrẹ Tinubu láìpẹ́ tó náà ya fọ́tò pẹ̀lú ààrẹ. kò sẹ́ni tí wọ́n ya fọ́tò ó ti di ọ̀rọ̀ museum ó ti dọ̀rọ̀ wípé ààrẹ wa ṣáà dúró kí n bá yín ya fọ́tò ó ti tán ó ní kan tó kàkú fẹ́ fi gbà. gómìnà tí yóò sì mẹ́yìn lọ kẹ́yìn náà ya fọ́tò. gómìnà ti wa kò tiẹ̀ mẹ́yìn náà lẹ́yìn kẹ́ ya fọ́tò. nǹkan tí gómìnà wa lọ ṣe ń bẹ̀ ó ṣe ọ̀nà behalf ni. òkè àwọn ti ya fọ́tò. àwọn ya fọ́tò tí wọ́n ṣe gbogbo gómìnà náà ló ń lọ so tí Ṣówùmí náà bá lọ òun náà ní reason tiẹ̀ tó náà fi lọ ṣùgbọ́n àwa kan wà nínú òṣèlú tó yẹ pé a ní yẹsẹ̀ lórí ibi tá a dúró lórí. ṣé èsè torí Àtíkù gbogbo wọn ṣe ń lọ èrò pé PDP àbí ṣé opposition party sí ní PDP mọ́ báyìí PDP gan wà lẹ́yọ̀ kan ẹsẹ̀ rẹ̀ ti kan o. PDP ní crisis ìjà wà lọ́tún lọ́sì ṣùgbọ́n kò síjà téèyàn ò kí ń parí kò dẹ̀ sígbà tíjà ò lè parí òṣèlú 24 hours àwọn ló ó pẹ́ gan ní òṣèlú gbogbo eléyìí tá à ń wuyì sí báyìí gbogbo ìjà tó ń wáyé tá a bá ti ṣe convention wa tí ìyá àwọn tó ń darí ẹgbẹ́ nísìnyí tó bá ti kúrò bẹ́ẹ̀ tó ló nílò náà ká ṣe convention ká ṣe congress míì ọdún mẹ́rin àwọn eléyìí ó máa pé ní November by December a gbọ́dọ̀ níjọba tuntun tá a bá ti níjọba tuntun omi tuntun á wú ẹja tuntun á wọ̀ ní PDP. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti na sẹ́ta SDP ó ti dúró báyìí pé bí PDP bá ṣe bákan báyìí àwọn ti ń lọ nu ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti ń lọ gan. kì í ṣàkọ́kọ́ tí SDP máa jáde nínú Nuhu Ribadu bó ti ṣe presidential candidate wọn rí pẹ́gbẹ́ jáde kò jẹ́ tuntun báwo èèyàn ń lọ sínú ẹgbẹ́ kan kò jẹ́ tuntun. ojoojúmọ́ ní PDP ń jóró. a pè kínní kan ní realignment nígbà tí kínní kan bá ṣe èdè ayé ìpèrè nígbà tó bá dé stage tó bá tó time tí election bá ń kù gẹ́rẹ́gẹ́rẹ́ gbẹ̀lá tó lè mọ ibi tí à ń darí ìbò kan ìbò ní gbogbo eléyìí tá a sọ yìí ó yàtọ̀ sí pé èèyàn kan tọ kọ́ṣọ́ èèyàn kan lọ nìkan dúró. Wike ń bínú. ó ń bínú dáadáa. títí di May 1, 2022 ẹ sì lè pọ̀ pẹ̀lú Wike ẹ tẹ̀ sọ pé Wike is a child of destiny with capacity undermine him to your own peril. nǹkan kan pa Wike ń gbà náà nù tó ti wọ́n ti ké ẹni bá kojú Wike ti dé àpáta béèyàn bá sọ ẹyin lù ú yóò fọ́ yánmọ́yánmọ́ o ẹ sì sọpọ̀ máa yànmọ́ ni Wike ọ̀hún rèé onímbà ẹgbẹ́ yín náà tán bí owó yìí kí ni ń bí Wike inú kí ló sọ fún yín pé mi ò nínú. ẹgbẹ́ náà ò ṣe dáadáa sí Wike ẹgbẹ́ ò ṣe dáadáa sí Wike nígbà tí gbogbo àwọn tí ẹ ń pè ní leader nísìn Àtíkù ni o Sàràkí ni o Tambuwa ni o nígbà tí gbogbo wọn sá lọ sí APC torí ilé joro Wike nìkan ló dúró ti ẹgbẹ́ PDP pé ẹgbẹ́ yìí ò ní dahoro ilé yìí ò ní dahoro nígbà tí ilé wa dúró tán tó tukọ́ tó dùn wò ẹ̀yin tí wá di gbádàgbọ̀n yín ẹ̀ wá kó sínú ẹ̀ wá dé agreement àjọṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí president bá ti wá látòkè ọya tó bá ti ṣọdún mẹ́jọ ìsàlẹ̀ ni ó ń kàn ẹ wá yí wípé òkè ọya náà ló tún kàn ìyẹn jẹ́ òbí ìlé ìyẹn jẹ́ ló máa ń tú ẹgbẹ́ ìyẹn jẹ́ yẹn ló ń tú ẹgbẹ́ wa báyìí torí Buhari ò lè ṣọdún mẹ́jọ ní north ká tún sọ wípé Àtíkù ló tún kàn ó tún ṣọdún mẹ́jọ àwọn tá a jẹ́ south tá a jẹ́ ọmọ Yorùbá tá a jẹ́ Ìgbò tá a jẹ́ gbogbo ẹ̀ kí la fẹ́ máa wí lé ẹrú ẹgbẹ́ wo la máa sọ máa ń ṣe
eléyìí ni wí wọn jẹ́ yìí ni Wike kọ̀ nígbà tó dẹ̀ tún yá ẹ̀ tún gbéra ẹ̀ ló dáa má bínú wàá ṣe gbákejì ààrẹ sódà téyà ilé ìbá ti ṣe tán wọ́n rọ́wọ́ ni wàá bọ́ sí ó tún yá ẹ̀ tún yẹ ó ní ó dáa ẹyẹ nọ́ọ̀tì ò lè jẹ́ kandidate kí nọ́ọ̀tì jẹ́ campaign manager kí nọ́ọ̀tì jẹ́ party chairman ẹ jẹ́ ká yọ̀ kan kúrò ká fi south sí ẹ fi party chairman ní bóri nǹkan lè máa fi fá gbogbo àwọn jọ dì í ni wọ́n ti pín pò kó tó di pa àdìbò tó bá yẹ pé bẹ́ẹ̀ lẹ ṣe ń ṣe ẹ̀kúkú máa ṣe lọ kó lè fi wá ẹ̀ hàn kó fi bò òun ò ní sọ̀pọ́ọ̀tì yín pẹ̀lú àwọn gómìnà tó ń bìlíìfù lóhun kò lè ṣe bẹ́ẹ̀ wọn sọ̀pọ́ọ̀tì wọn alúùsì tán ebi tọmọdé bá ṣubú àwọ̀ wájú tágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò àti wájú àtẹ̀yìn PDP wò kankan o kò síbi tá a ti jókòó báyìí pé kí nìdí tá a tẹ̀ fi ṣubú ẹ jẹ́ ká tuutu wò ìjà yìí náà ni eléyìí tí mo gbà pé ego rascality àti ambition mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló ń dẹgbẹ́ yẹn rú àlẹ́ akàndúró ní ò bá tí ì tó àsìkò tá a lè rí tò kò sí bá a ṣe fẹ́ rí tò àsìkò tá a lè rí tò ni pé tá a bá tiẹ̀ yọ gbogbo àwọn tó yà pè láṣíwájú yìí tá a bá kúrò ńbẹ̀ tá a bá yan àwọn aṣíwájú tuntun through Congress tí ó jẹ́ pé wọ́n ti ṣe zoning nísìn ibi ìlà alága ti máa wá ibi ni publicity secretary ti máa wá ibi ni organizing secretary máa wá tí gbogbo yẹn bá ti létò tá a ti fà àwọn èèyàn sí ẹja tuntun ti rú omi tuntun àwọ̀ ni tí òbú ṣe rí nìyẹn. Wike ó ṣeé ṣe kẹ́ ẹ jí lọ́la kí ẹ mọ́ lóyún ilé ẹgbẹ́ mọ́ torí pé wọ́n ní ẹ̀san grant rent fee bóyá wàá mọ́ lọlé sẹ́nítọ̀ kan ni o àbí ẹnìkan ó tún ya yín nílé torí owó yìí ọ̀la ni kinní yóò tẹnubodò rèé mú mi kò í sẹ́yìn nìkan ló kó kan àwọn ẹ́mbàsì kan ó kan àwọn iléeṣẹ́ mi ó kan àwọn àjọ mi ṣùgbọ́n PDP olú ilé ẹgbẹ́ yín ẹ sì wá ń jọba ń gbà náà kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ rówó san ẹ bá bẹ ọmọ Nàìjíríà gan wọ́n sì lè bá yín dáwó. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo láǹfààní láti gbélú òyìnbó díẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe máa gbélú òyìnbó tí ò ní tẹ̀lé òfin wípé tó o bá nílé à ń pè kíní kan ní council tax òun ló dàbí owó tí Wike mèrè tó o bá jẹ gbèsè ẹ̀ o jẹ ìjọba ń gbèsè ní in fact wọ́n lè rán yẹn lẹ́wọ̀n ọ̀rú ẹ̀ torí gbogbo owó iná máa gbàjọ tó fi ń túlù ṣe tó fi ń ṣe títì tó fi ń faná tó fi ń fomi tí Wike bá ń béèrè ẹ̀mí ìrọ́pò sì béèrè ẹ jẹ́ ká tẹ̀ lófin a gbọ́dọ̀ máa bọ̀ fóbi ìlú òyìnbó tá a bá débẹ̀ tán kó jẹ́ ti Nàìjíríà la máa sọ pé àwa la wà ń bẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ inú tèmi dùn sí ṣùgbọ́n ṣe rí 7 million àbẹ́lò ní gbogbo owó tó ń san lórí ọ̀rọ̀ grand rate PDP yìí kò tó 10 million kójú kan tí gómìnà kan lè fi ilẹ̀ lọ á dẹ̀ yà mí lẹ́nu bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tí wọ́n bá ti san owó yẹn torí wà pé owó tó níye ni owó tó kéré ni owó tó jẹ́ pé èèyàn kan lásán nínú PDP ó lè fi ilẹ̀ ni mo gbà pé wọ́n á ti san owó yìí torí dandan ni owó orí ni ọ̀rọ̀ grand rate mo dẹ̀ support yẹ because tá a bá ní kí ìjọba ṣe dáadáa ó níbi tí ìjọba náà ti máa rówó òfin ni. pé ẹgbẹ́ yín ò bọ̀wọ̀ fófin báyìí. ó lè jẹ́ oversight àwọn tó wà bẹ́ẹ̀ bóyá àgbà tí Wike yẹ̀ sí ojú wọn sí pé ẹ gbọ́dọ̀ sanwó yìí lẹ́gbọ̀n bẹ̀rẹ̀ sí san. kálẹ́gbẹ́ yín ló wà ń bẹ̀ báyìí ṣé bẹ́ẹ̀ ṣe jẹ gbèsè owó eléré tá à ní mọ̀ pé. tí gbogbo Nàìjíríà ló jẹ́ ẹ̀bẹ́ yìí náà ka ẹ́mbásì mọ́ nísìn ẹ̀bẹ́ ka ẹ́mbásì mọ́ ẹ̀bẹ́ ka àwọn Nàìjíríà àwọn foreign embassy tó wà involved federal ìjọba àpapọ̀ gan iléeṣẹ́ wọn náà wà bẹ́ẹ̀. ọ̀rọ̀ wípé ẹnìkan bọ̀ fófin kọ́ o ọ̀rọ̀ wípé owó ò yẹ ká san ṣùgbọ́n a ti fojú re Wike wá sí ojú wa sí pé ọ̀nà tíjọba fi lè rówó rè ó yá ẹ bẹ̀rẹ̀ sí máa sanwó yìí. pẹ̀lú gbogbo tí Wike náà wá ń sọ yìí irú èèyàn wo ni Wike báyìí. èèyàn dáadáa ni Wike lọ́dọ̀ tèmi o nǹkan tó ń ṣe nǹkan tó yẹ kí ọmọ Nàìjíríà rere ṣe ni o tí èèyàn bá dá Àbújá nìsín á mọ̀ pé ìgbà tí Wike ti débẹ̀ sìn Àbújá yí padà ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ òṣèlú pé wá láti ẹgbẹ́ PDP àbí pé kankan ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ tó bá ní nǹkan tó tọ́ tó yẹ ká ṣe ní Nàìjíríà ó ń já wa lẹ́gbà ẹ̀ ó ń fọ̀nà ẹ̀ hàn wá àwọn èèyàn dẹ̀ ń tẹ̀lé. ó náwó. pé ẹ máa rà lọ́sẹ̀ ẹ 5 minutes pẹ̀lú. ó dà ẹ jẹ́ ń fún àwọn aráalé láǹfààní ìbéèrè méjì ká tó máa lọ pẹ̀lú àwọn iṣẹ́ pàtàkì tá a tún fẹ́ jẹ́
0705 5000 949 àbí +234 906 2000 949. Hello. Ẹ káàárọ̀ sir. Yes sir. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé àmín. Ẹ ṣeun ìṣẹ́jú kan ni. ẹ ṣé mo dúpẹ́ Ẹ ṣeun. Hello. ẹ ṣé sà. À ń gbọ́ yín sir. àmín. Àmín ẹ bá wa lọ́sàn-án. Ẹ ṣeun. òfin ẹgbẹ́ wa ò sọ wípé ọmọ ẹgbẹ́ ò gbọ́dọ̀ ṣe ìjọba àpapọ̀ tí wọ́n bá pè tí ẹ̀kọ́ ní àkọ́kọ́ òun dẹ̀kọ́ ló máa jẹ́ last nígbà tí wọ́n pè ká ní kó wá ṣèjọba inú wa dùn pé ọmọ ẹgbẹ́ wa ló ń ṣe dáadáa jù nínú àwọn mínísítà nípa pé kó fi ẹgbẹ́ sílẹ̀ èèyàn ò kì í fi ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ náà ò dẹ̀ kí èèyàn ló lè sọ pé òun fi ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ ò ní fẹ́ yẹn tó bá ń ṣe dáadáa sílẹ̀ gbogbo ìlànà ẹgbẹ́ wa pátápátá kò sí òfin kan tí Wike tẹ̀ lójú ta lè fi sọ pé ó yá àfẹnú ẹgbẹ́ yìí mọ́ kò sófin kan tó tẹ̀ lójú. Ṣùgbọ́n ti sọ síta pé òun ó ṣe pé 2027 títa rẹ lòun ó ṣe. èmi dìrọ̀dẹ́ èmi náà bá yín sọ wípé tí PDP tó bá yẹ pé Òkè Ọ̀yà náà ti gbé èèyàn lẹ̀ màá ro ti ilé wípé ààrẹ tó wà bẹ́ẹ̀ tó jẹ́ ọmọ South la máa dìbò fún. Ààrẹ Bọ́lá Tinubu la máa dìbò fún. tó bá tún jẹ́ pé apá Òkè Ọ̀yà ní PDP ti gbé èèyàn lẹ̀ á sọ àfibò bó ṣe yẹ kó rí nìyẹn ìbí òjò mi bá ṣe bẹ́rù la bọ́ mọ̀ apá Òkè Ọ̀yà lè ṣọdún mẹ́jọ kẹwàá ní ẹni tó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí PDP bá fẹ́ ṣe dáadáa ká gbé èèyàn lẹ̀ ní South kájọ fi gagbága pẹ̀lú ààrẹ Tinubu tó bá ti yẹ nìyẹn. ẹ jẹ́ á máa lọ. ọ̀rọ̀ kọjá. Kí ni àmọ̀ràn yín fún àwọn àgbà ẹgbẹ́ yín ọmọ ẹgbẹ́ yín àtàwọn aráàlú? pé kí wọ́n bá sọ̀rọ̀ Ètínú àti Ọ̀ṣun ẹ̀dúró gbágbá ti Démọ́lá Adélékè òun ni Ọlọ́run fi fún òun lọ́lọ́run fi rán òun ló dẹ̀ jíṣẹ́ ó dẹ̀ jì máa iṣẹ́ tó sì máa jẹ́ ó sì kù ẹ jẹ́ ká máa support ẹ̀ ká máa fàdúrà ràn lọ́wọ́ lágbára Ọlọ́run 2026 òun náà la tún máa dìbò fún tí àwọn ọmọ ẹgbẹ́ wa ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká má sọ̀rọ̀ Ètínú ká gbà wípé ẹgbẹ́ wa kò lọ́ọ̀bì kankan fífì ní kinní kan fì kò ní já kò sí ẹgbẹ́ tí ò ní ìdààmú tí ò ní ìṣòro tí wá rèé ṣùgbọ́n Ọlọ́run á bá wa tán. Kò jẹ́ ibi tí àrìmọ́ láàárọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọmọọba Dìran Ọdẹ́yẹmí àmọ́ rí yín báwo àgbà ò ní tán lórílẹ̀ o. Títí ọ̀la àtúpàdé lórí ètò gbàgede ọ̀rọ̀ pẹ̀lú ọ̀jọ̀gbọ́n Yẹmí Fáróǹbí àti Dr. Olúmídé Adémilóyè títí ìgbà náà tá a tún pàdé ńkọ́ Peter Ọlásùpọ̀ Captain Peter lórúkọ tèmi ẹ mọ̀ yàtọ̀. aago mélòó wọn wọlé mo rò pé lẹ́yìn tí ì mọ́ ni o.